الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدوك فلان وبا أترى لكم كيولون أتيانو رياتوريا جنجتان رقبا النبي ومحمد sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé anabi àtàwọn sọ̀hábì anabi wa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni tí bá ń tẹ̀lé lánà anabi náà tí ó fi dijọ́ gbẹ̀ndé alqiyama Olúwa masa ka ẹni kọ̀ọ̀kan wa náà kúnnú àwọn tí ó ṣoríire ńláńlá báyìí. Lẹ́yìn náà èmi náà ó lo àǹfààní yìí láti kí gbogbo ẹ̀yin jama mùsùlùmí tá a pè wá gbọ́rọ̀ ọlọ́run bá a ti ń pè yín lóṣooṣù náà ní tẹ̀sí ń dá ọlọ́run lóhùn olùwọ́bọ̀ máa dẹ́yìn náà lóhùn gbogbo ìpè yín. Mo kí gbogbo wa ẹ̀yin bàbá ẹ̀yin ìyá ẹ̀yin àlùfáà wa ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò wa mo kí gbogbo yín pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ẹ̀rí bí àwọn chairman gẹ́gẹ́ bí ètò àtàṣẹ tí wọ́n fi lélẹ̀ bí bàbá ti débi iṣẹ́ ká mú ṣẹ́ṣe torí náà ẹ̀yin bàbá ẹ dákun mo fi kíkì náà kí gbogbo ìjókòó Olúwa bá wa kí n jù bẹ́ẹ̀ lọ kí a fi tètè lọ bí ohun tí a fẹ́ bára ẹni sọ lónìí kọ́lọ́nkọ́ masajẹ́ kó ṣe wá láǹfààní àtẹni tí ó wí àtàwọn tá a gbọ́. Olúwa kó bá wa dúpẹ́ fún àwọn elétò ní The Right Path Islamic Foundation. Ẹ dákun ẹ wò ó kọ́dà bẹ́yẹn bá ẹ̀rọ́ọ̀lù ńlẹ̀ kéwú láti 2010 tí a ti bẹ̀rẹ̀ àwọn educationist ní àwọn chairman ìgbé ẹ bá wa value rẹ̀ mo rò pé ó kéré yẹn yẹ kó ti gbàdá di torí abẹ̀rẹ̀ látòrí ta lọ lọ́hùn bó la ti sin lọ́hùn wọ́n wá ń tó bọ̀ bẹ́ẹ̀ wọ́n wá bọ́ sórí ọ̀rọ̀ ńgbà parí ọ̀rọ̀ pilẹ̀ ẹ̀sìn tá ń pè ní àkídà tawhidu àtúnmẹ́nu lọ́rọ̀ ọ̀run amẹ́nu lọ́rọ̀ ìbádà àtúnparí yìí tán wọ́n lè tó kù ní àwọn ìbáṣepọ̀ bó la ti lo ayé. Ẹ dákun jàmá ń sọ ilé yìí láti kí gbogbo wa kú oríire bí mo ti wí tọ́ba yìí pé yẹn ń róòlù nílé kéwù kan àbí sẹ́ńtà kan tọ́ba yìí pé àwọn ìlú òyìnbó àbí nǹkan kan ni níbi akéde yìí yóò ti níwèé ẹ̀rí téèyàn tọ́ sí gbà á èyí tó ti mọ̀ yìí náà ní gbóhùn. Ẹ dákun Ọlọ́run tí ó wá fi ọ̀nà yìí mọ àwọn elétò báwọn ti ń gbé kalẹ̀ tọ́lọ́nláwa náà máa dá wọn lóhùn àtàwa àti ẹ̀yin náà Ọlọ́run ọjà àjọ sóríire náà kalẹ̀. Ẹ dákun ọ wá kú lílò gbígbọ́ la ti ń gbọ́ yìí gbogbo ń tà bá wa ń gbọ́ náà ẹ jẹ́ àmọ́ rántí kìlọ̀ táwọn afa máa kìlọ̀ fún wa látàrí hadithi anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ipa nabi ni al-Qur'anu hujjatun laka aw alayka. Ẹ dákun gbogbo wa àti tẹ̀yìn bá gbọ́ Ọlọ́run wí anabi wí anabuwa Muhammad sallallahu alaihi wa sallam ní ọ̀kan nu méjì náà ni ó jẹ́ o inú kó jẹ́rìí tí ó gbé yàn àbí kó jẹ́ ní tí wọ́n takò yàn lálìkìyàmà pé ebi wọn náà gbọ́ nǹkan báyìí bọ́dí ẹ̀ lọ́ọ́ lé kéwú torí bẹ́ẹ̀ lómi ọba tanra rẹ̀ pé àwọn ìsàfà àwọn lọ́ọ́ lé kéwú wọ́n bí yàn pé bọ́ọ̀ bá tiẹ̀ fa tó sì ké ebo gbọ́ lecture The Right Path
ẹbọ gbọ́ ti hadha bayanu linnas ẹbọ gbọ́ wá sí orí rédíò gbọ́ torí tẹlifíṣàn gbogbo bí wọ́n bá ti ń sọ̀rọ̀ Ọlọ́run ẹ dákun Ọlọ́run ó jẹ́ kí lílo rẹ̀ náà Ọlọ́run ó jọ ṣe wá ní àǹfààní. eléyìí tí wọ́n wá ní ká bára wa sọ lónìí wọ́n ní the rights and responsibilities of the bereaved. huququ aqayyiti wa wajibatuhum. àwọn àlùfáà wa ọlọ́nkọ́mọ́sá àjárí wọn pẹ́ kọ́sàlékún dáadáa wọn àwọn Dr. Siraj wọ́n bá wa sọ̀rọ̀ ní oṣù tó lọ lórí pé kéèyàn má tanra rẹ̀ béèyàn bá wáyé yóò kó mbẹ́ ọlọ́njọ́jọ́ jìnnà síra wọn là ń tọrọ gbogbo ẹni ó bá wáyé Olúwa ní kullu nafsin dha'iqatul maut ọlọ́run ọ̀sẹ̀sẹ̀ máa fi lọ̀yàn pé yóò rí bẹ́ẹ̀ àbí ò ní rí bẹ́ẹ̀ òun ni yóò fi dá kámẹ́rà wa létí ẹwà àwọn ẹlẹ́kọ̀ọ́ kan bí wọ́n bá ju irú àwọn lẹ́kítọ̀ táwọn Dr. Siraju ṣe yìí àti irú èyí tẹ́ ní a fi kún lónìí yìí wọ́n là fẹ́ sọ̀rọ̀ ń pa ar-rihlatul mahtuma ar-rihlatu al-mahtuma the inevitable journey ìrìn àjò kan téèyàn ò nídìí kó ṣe booking wọ́n bọ̀ ṣe bọ́ọ̀ bá ṣe booking gba èmi ò ní booking alikiyama kan wọn kọnfàmù booking wọn bọ kọnfàmù ẹ the inevitable journey ìrìn àjò kan ní tí kówó rìn ńgbà tó ń kálukọ́ wà á rìn lọ yàtọ̀ síra wọn ọlọ́mọsàjà sin lọ́n pẹ́ òun làwọn afáàfin máa pẹ́rú ọ̀rọ̀ báyìí mimma ta'ummu bihil balwa ọkàn lé ọkàn oko ọkàn ọmọdé ọkàn àgbà ọkàn obìnrin ọkàn ọkùnrin irú ọ̀rọ̀ táwọn afa wa Dr. Siraju bá wa sọ nù awẹ àtirú eléyìí náà ń jẹ́ continuation fún pé bàbá sọ̀rọ̀ bá a ti ṣèfẹ́ ni tí ọlọ́mọba lásìkò tiẹ̀ tó ń kó láàrin wa wọ́n ti bá wa sọ pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mbẹ́ àwa tó wá fi ilẹ̀ táwa gbẹ̀yìn rẹ̀ kí ni wọ̀ tí ń bẹ lọ́rùn wa kí sì lè tọ́ta wa náà ní ẹ̀rí bí Islam ti rọrùn púpọ̀ tó sì ara bíútì ẹwà Islam nù Islam lẹ̀sìn tí ó máa mójútó ìwọ̀ àti ẹ̀tọ́ àwọn onímọ̀ jìnlẹ̀ jẹ́ ó yé wa pé gbogbo òfin láyé Islam fi lè jù wọn lọ torí pé gbogbo òfin tó ọmọ nìyẹn ń gbé kalẹ̀ bọ́ bá ṣe báyọ̀ jẹ ìyá ní má bẹ́ẹ̀ mẹ́ làákàyọ̀ ọmọ wa bí yẹn ń gbò mí gbé ńgbà tẹ́mi ò ti rúfin kí lẹ ṣe fún mi mo rúfin lónìí ọmọ ọgọ́tọ̀ ọdún nu mi láti ọgọ́tọ̀ ọdún tí n ti ń tẹ̀ lófin èwo lẹ́sàn mi lẹ́sàn bẹ́ẹ̀ kò sínú gbogbo òfin ọmọ nìyẹn àfòfin tọlọ́hun òfin tọlọ́hun ni ọmọ yọ ọmọ dùn ọ́nú pé bọ́ ọ bá tẹ̀lé tọlọ́hun o n ta fún ọ ni o bọ́ ọ bá sì sórí kunkun tọ́ ọ lọ gbọ́ ibi tọ́ tọ́ sí ni n ti ń jẹ́ Islam nù òun náà làwọn elétò yìí fi rò bẹ́ẹ̀ pé bá a bá sọ ìwọ̀ àwọn tó kù fi lẹ̀ ká sọ ẹ̀tọ́ táwọn náà ní káfí mọ bí Islam ti kún tó tọrẹ wà tó kìí ṣe pé máa mú wa bí àṣà àwọn kan wọn ni mú wa lẹ̀kọ́ àwọn kan máa wí kìí ró gbà Islam máa ró mú wa ètò máa ró gbà Islam yẹ fárí apá kan kọ́dá apá kan sí ọlọ́nkọ́ mọ̀sá san gbogbo àwọn kọ́mítì oríṣiríṣi tí ń ronú àgbékalẹ̀ àwọn topics yìí àtàwọn àlùfáà tí wọ́n wá ń sọ ọ́ di tó ṣe é sọ lọ́rọ̀ ọlọ́nkọ́ mọ̀sá san kálukú lẹ́sàn dáadáa. kọ́dà ń bi tẹ́mi ó ti wá bẹ̀rẹ̀ lónìí òun lélẹ́yìí tí mo rò pé yọ jájòjì díẹ̀ òun ni ẹ̀tọ́ àwọn tó kù filẹ̀ ká tó máa sọ ìwọ̀ torí mo rí pé kọ́dà ń gbà tí mọ́lábùn mọ́mí ni ń introduce tọ́píìkì yìí ìwọ̀ ojúṣe nǹkan kan náà ni àbí dandan àbójúṣe àmọ́ ìsìláàmù jẹ́ àmọ̀ pé bí wọ́n ti lójúṣe wọn lẹ́tọ̀ọ́ kọ́dà ẹ̀já kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà ń bi huququ aqaribi al-mayyiti
ẹ̀tọ́ wo làwọn tí òkú fi lẹ̀ tí wọ́n gbẹ̀yìn rẹ̀ ẹ̀tọ́ wo ni ẹ̀tọ́ wọn tí ṣẹ̀ríà ìsìlámù là kalẹ̀. pẹ̀lú ògo ọlọ́run níwọ̀n bá ọlọ́run tí ọlọ́run bá ní kásìkò ọgbà mọ́ gẹ́gẹ́ bí alfa abumi ti wí ẹ̀rí alhamdulilayi lánàá àṣewáàsí níbi ìyàwó àwọn ọmọ wa ẹ̀rí lónìí à ń deliver lecture ni èèyàn kọ kalẹ̀ ní the right part inú pé ọkọ kalẹ̀ pé ení èjì kọkàn ọmọ bọ̀ mbẹ́ mo ti gbìyànjú láti kọ àtàwọn ẹ̀tọ́ àtàwọn ojúṣe wọ̀nyí kalẹ̀ ibi ọlọ́mba ní káyọ̀ ọgbà wá dé ma lónìí alihamudulilayi èyí tó bá kú àwọn the right part ti ṣètò pé gbogbo ń tà ń wí làwọn máa tẹ̀ sáyé tí kò wọ́n máa rí ọlọ́nkọ́ mọ́sá san wọ́n lẹ́sàn dáadáa. manhum aqaribul mayyit bàbá ní àwọn tí òkú fi lẹ̀ tí àwọn pèlè èbó ní pé bereaved ìyẹn ní lédè òyìnbó ní pé àwọn tí ikú ẹnìkan dùn àwọn tí ikú ẹnìkan dùn Allahu Akbar ẹ̀mọ̀kọ́ mìíràn náà ti ń fura ẹ̀ lára pé ikú ẹnìkan dùn máwọn kan àwọn kan ti fi ọ lọ ìgbà yìí ṣe ìdí wọn náà ṣe yìí tó inú tí wọn máa dùn ni kọ́dà bí wọn wá wá rọ́ọ̀bù wọn tẹ lójú wọn ṣe wúwúwúwú ń ṣe ń dùn mọ́ wọn ọ̀rọ̀ àwọn yìí nǹkan fẹ́ sọ lónìí wọ́n ti bá wa sọ yóò ní inú àwẹ̀ àmọ́ àwọn tí ó dùn tí nǹkan bá tí nǹkan rí bá ìpè bíi bàbá ẹni ọmọ ẹni ìyàwó ọkọ ẹ̀gbọ́n àbúrò mọ̀lẹ́bí ńdílé ìyá nídìílé bàbá àwọn wọ̀nyí la fẹ́ sọ kí lójúṣe yín kí sì lẹ̀tọ́ tí Islam fún ẹ̀yin náà kẹ́yin náà ó béèrè ẹ̀ kódà mo tún wá ń gbé pé èèbó ni wọ́n kọ tọ́píìkì yìí àwọn olóyìnbó báwọn bá ní bereaved bẹ́ẹ̀ yẹn bá wọnú dictionary òyìnbó àwọn ó tún wá ní kódà ó include ọ̀rẹ́ bẹ́ẹ̀ yẹn bá wọ dictionary bereaved pé inú àwọn tá à ń pè ní bereaved lédè òyìnbó àwọn ọ̀rẹ́ ni ọ lọ àti pé pẹ̀lú ògo Ọlọ́run nínú lecture tòní yìí náà ẹ̀tọ́ wo lọ̀rẹ́ ni ó kú ní ojúṣe wo ló sì ní ńgbà tí ó sọ̀rọ̀ rẹ̀ láyé mọ́ kọ́lọ́n kọ́ mọ́sá ṣe kó ṣe gbogbo ìrọ̀rùn fún wa kó wá jẹ́ ó wúlò fún wa lẹ́ẹ̀kan sí i. nínú àwọn ẹ̀tọ́ wọ̀nyí àkọ́kọ́ ń bẹ níbi mo ti tó kalẹ̀ ń bì yìí òun ni taqdimuhum fi tajhizi faqidihim taqdimuhum fi tajhizi faqidihim èèyàn tí wọn lọ́lọ́ yìí ẹnìkan gbọ́dọ̀ ṣàyà gbangba wájú wọn bí pípalẹ̀ rẹ̀ mọ́ sẹ̀ríà ìsìlámù lọ́la kalẹ̀ bẹ́ẹ̀ kọ́ra bí yẹn mọ kéwù jù wọn lọ àkọ́kọ́ ọ̀rọ̀ nù inú ẹ̀tọ́ tí wọ́n ní ni pé èèyàn ti wá ni àwọn ni wọ́n ní priority bí wọ́n ti bà sírí ẹ̀ tí wọ́n palẹ̀ rẹ̀ mọ́ ẹni wọ́n bá ké sí ni kọ́ dá sí bí sẹ̀ríà ìsìlámù ti là kalẹ̀ nù. Baba sọlẹ yìí tá a wà sọ ta'ziyatuhum ọ̀fọ̀ ẹ̀sẹ̀yìn káwá retí rẹ̀ kọ́ máa rẹ́rìn torí náà àwọn àsìgbọ́ súnà nígbà ẹ̀sẹ̀yìn tẹ ẹ̀ gbà fọlọ́ ni ẹ̀ ṣe àà bí wọ́n bá wá gbà fọlọ́ ńkọ́ níta bá sọ yóò tá a mẹ́nu bà ta'ziyatuhum bó o là á ti kí ẹni ọ̀fọ̀ sẹ́ ẹ̀tọ́ wọn ni ẹ̀rí mo ní àwọn àsìgbọ́ kéwù ni kéèyàn máa ṣe wá sí akọ̀fẹ́ ni tí ó fọ́sẹ́ èsì gbọ́lọ́ngbọ́ ni ẹ̀yin náà sì tó ń sunkún ẹkún bẹ́ẹ̀ nù sẹ̀ríà bó lè yàn sun ni ẹ sọ fún wa. àmọ́ irú àwọn bọ́dà kìnínní náà àwọn kìnínní náà kí ni wọ́n ń ṣe bá ẹ dákun ẹ má jà gbọ́ ìsìlámù lódì o. ntẹ́ wí fún wọn ni pé ẹkún ò gbọ́dọ̀ jù báyìí lọ ìbànújẹ́ ò gbọ́dọ̀ kọjá irú báyìí àmẹ́ni ìbànújẹ́ bá àwa ni ọmọ dunnú kò bá múnú sẹ̀ríà. ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ẹ̀tọ́ wọn muwasatuhum bilmali wa ta'am
àáfowó ràn wọ́n lọ́wọ́ àáfóúnjẹ ràn wọ́n lọ́wọ́ gbogbo àwọn eléyìí inú ẹ̀tọ́ ẹni tó kúkú fún ni. lẹ́yìn náà i'ta'uhum furudihim minal mirath wa man yarithu minhum bit-ta'sib. ó ké ọ̀pọ̀ ni èèyàn wọn lọ́lọ́ yìí ntòfilé àwọn wọn ní inú ẹ̀tọ́ wọn ni. ó kéré ni ọ̀pọ̀ ni kọ́dà bí ojú agbádá kan àti bàtà lọ sẹ̀rí àti sọ àwọn tó ní kò sí tó kéré nu ogún ó sì gbọ́dọ̀ pọ̀ kọjá pínpín ogún kéré ogún pọ̀ àwọn tó kù fi ilẹ̀ ló ní ẹ̀tọ́ wọn ni. lẹ́yìn eléyìí àwọn kọjá àlà tí máa ṣẹlẹ̀ tí ẹ̀tọ́ ẹlẹ́tọ́ òfin ní jẹ́ tiẹ̀ omi máa wáyé lọ́dọ̀ ẹni ọ lọ fún rẹ̀ òun ló ti kó bá àwọn tó fi lẹ̀ ntọ́lọ̀ ti pè ń ti wọn ó ti hàn náà rẹ̀ sẹ̀rí àmọ́ yí padà bí ẹni bẹ́ẹ̀ bá lọ ọlọ́run ló ti pín ogún mùsùlùmí bẹ́ẹ̀ yẹn kan bá wá ní ẹ lọ́ọ́ pe lọ́ọ̀yà wá ọmọ kan borí wogudu kan yìí kò gbọ́dọ̀ jẹ́ kọ́ bọ̀ nu ọ̀ lẹ́tọ̀ọ́ ẹ̀ àbí ìyàwó kan lọ fẹ́ràn ọ̀kan lọ fẹ́ràn sẹ̀rí àti pín ogún mùsùlùmí. àkọ́kọ́ nù ẹ̀tọ́ tí àwọn tí òkùnkùn fún ní òun ni taqdimuhum fi tajhizi faqidi. àìsàyà gbangba níwájú àwọn tó kúkú níbi pípalẹ̀ mọ́ òkú wọn òun ni sẹ̀rí à ń pè ní tajhiz. ìbò lásìrí ìwẹ̀ ọbẹ̀ látẹ̀rí wíwẹ̀ ìfasọ̀wé ìbò lásìn sí àwọn wo ni ó tẹ́wọ́ gbà á bá a bá ṣe aṣọ kó o lára àwọn wo ni ó rí gbogbo eléyìí ẹ dákun jàmá ẹ̀tọ́ àwọn tó kú tí èèyàn wọn kú ni ẹni wọn bá invite síbẹ̀ ní dasi kódà bí wọn ò kéwú. anabuwa muhammad sallallahu alayhi wa sallam nínú sunan abi daud ladithi tó lẹ́sẹ̀ ńlẹ̀ amiru ló gbà hadithi wa inú àwọn sahabi anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní ghassala rasulullahi sallallahu alayhi wa sallam aliyun walfadlu wa usama ibn zaydin wahum adkhaluhu qabrahu. anabuwa muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ yẹn ọba ṣe pé ní a ṣe ẹ̀yin nìkan lẹ́ la anabi ni anabi lọ ya wí bẹ́ẹ̀ sí pé ẹ fẹ́ pé yẹn yẹn ọkàn wá torẹ́ lomi ibi tí ó yí sínú bẹ́ẹ̀ bàbá yẹn ọkàn wá mẹ́ lónìí òkú yín ni àbí kò rí bẹ́ẹ̀. àwọn sọ̀hábé gbogbo wọn ni wọ́n gbà pé tà nẹ́bì tàwọn ni ànẹ́bì náà sì mú kálukú bẹ́ẹ̀ pé tèmi gbogbo yín àmọ́ bó ti lè wò ó rí ànẹ́bì ní mọ̀lẹ́bí sallallahu alaihi wasallam òun ló fi jẹ́ pé ńjọ́ tà nẹ́bì kú àwọn tó wẹ̀ làwọn tó súnmọ́ jùlọ Aliyu bin Abi Tọ́líbì tó fẹ́ ọmọ bíbí inú ànẹ́bì ó tún wá jọmọ ẹ̀gbọ́n ànẹ́bì sallallahu alaihi wasallam ẹni ó tún rí bẹ́ẹ̀ náà ni alifadilu ọmọ àbúrò bàbá anabi lòun sallallahu alayhi wa sallam àti usama ibn zayidi ẹni tó yẹ pé níjọ́hun ọmọ anabi wọn ń pe bàbá rẹ̀ zayidu ibn muhammad sallallahu alayhi wa sallam torípa anabi lọ sọ ọ́ dọ́mọlúwàbí níjọ́hun bẹ́ẹ̀ yẹn bá dínáró ẹ̀ wò ó ti dọ̀ mọ́ ń tọ̀hún nù kuraani lónìí ẹ má pe ẹnìkan lọ́mọ ẹnìkan bí ibà sọ̀hún ló bí ma ni wọ́n fi ń pè ní zayidu ibn al-harith ọmọ zayidu òsínláyé má lójú ayé anabi zayidu ti kú àmọ́ ọmọ rẹ̀ usama ń bẹ òun náà ń bẹ nínú àwọn tí torí pé ń bẹ lakọọlẹ pé inú pa anabi ọ fẹ́ràn yẹn anabi fẹ́ràn usama púpọ̀ bí ọmọ la anabi mu kódà ó kì í tí wọn máa kì í ni pé hibbu rasul ibnu hibbi rasul àyànfẹ́ anabi ọmọ àyànfẹ́ anabi òun ni usama. Ẹ dákun eléyìí ni àkọ́kọ́ ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ mo wá ní wọ́n lè pe ẹni tí wọ́n bá rí i pé yọ fọ̀nà mà wọn ìmáàmù ni àáfàá kan ni arábìnrin kan ni tó bá yẹ kó obìnrin ni òkú wọn ó ṣẹlẹ̀ láyé ànábì náà sallallahu alayhi wa sallam hadithi kan yìí náà ni o
adkhalu ma'ahum abdulrahman ibn awfin inú àwọn àgbà sọ̀hábì anabu muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n mọ̀ kó ń ní ma kíní ìjà wọn lọ àwọn ni wọ́n wá invite yẹ ẹ dákun gbà tá à ń wí abubakar ń bẹ láyé o radiyallahu ta'ala anhu umaru ọlọrin àjò ń bẹ madina njọ́nà kò sì rújú pa anabi ti tó kalẹ̀ pé àwọn tó kàn ní lẹ́yìn ni wọ́n gbà pa àwọn lọ̀gá àmọ́ wọn bọ́ wájú pé ọyẹ yẹn bọ́ ẹ̀yìn ìdílé yín mọ́ torí pé wọ́n ti gbọ́ yé lọ́dọ̀ anabi muhammad sallallahu alaihi wa sallam pé inú ẹ̀tọ́ táwọn tó kúkú fún ní òun nípa àwọn ni kí wọ́n bà sírí èèyàn wọn àwọn ni wọn ò ní reason kankan bí wọ́n bá rí ní tí ọ̀dà lára ẹ̀ kí wọ́n máa lọ wí ń ta ìwọ lè ní ìwọ lè ní nǹkankan tí o fi tú àṣírí rẹ torí gbogbo ẹ̀ ní sẹ̀ríà islam fún kálukú lẹ́tọ̀ọ́ tiẹ̀ ẹni wọ́n bá wá rí káwá kìlọ̀ fáwọn tó kúkú fún náà àìwá fa ìmọ̀ kan ṣe bí wọ́n ti láwa la lẹ́tọ̀ọ́ rẹ̀ nínú àdìsí kan yìí náà wọ́n wá ké síta ní abdulrahman ibn awfin radiyallahu ta'ala anhu ẹ dákun ẹ já fi èsì eléyìí o àkọ́kọ́ nu bá a bá ń sọ̀rọ̀ pé àwọn tó kúkú fún ǹjẹ́ wọ́n lẹ́tọ̀ọ́ kan àkọ́kọ́ ẹ̀tọ́ wọn nù bókù bá wa jẹ́ obìnrin ńkọ́ torí pé anabi wa muhammad sallallahu alaihi wa sallam ọkùnrin la nabi òun ló jẹ́ pé gbogbo àwọn tá a dárúkọ wọ̀nyí ọkùnrin ni wọ́n bọ́bá wa ṣẹlẹ̀ pé obìnrin ni ọjà láìsí òfin kan náà ń ṣẹ̀rí àfi lélẹ̀ àfi nǹkan kan ló kún òun ni pé ọkọ obìnrin yìí sẹ́mi pé òun yìí ṣe mọ̀lẹ́bí rẹ̀ ọkọ ni òun náà lẹ́tọ̀ọ́ láti ṣe kínni láti inú wíwẹ̀ ni wíwẹ̀ rẹ̀ kúnmọ́ àti gbígbé sínú sàárè torí pé ń bẹ nù hadithi yà ń la wa aisha radiyallahu ta'ala anha aisha denjọ kan olóhùn wí fún anabi pé wàrà sáwù wá orí ń wò gbígbà tó rí ń fọ́ yàn anabi ní ana wàrà sáwù èmi lórí ń fọ́ kí ló ṣe ọ́ bọ́bá ikọ́ yá ni tóun bẹ láyé kí ló dáa tó fagasalitu kìkì ń wẹ̀ ọ́ wàká fantu kìkì ń dasọ bọ̀ ọ́ wàdá fantu kìkì ń gbé ọwọ́ sàárè rẹ̀ bọ́kọ̀ bá wí bẹ́ẹ̀ fún ìyàwó rẹ̀ lónìí yóò délé wọn jọ náà gbọ́n tó lórí ibú yìí àṣeyìn tí ń gbìyànjú rẹ̀ ọlọ́run èèfún sẹ́ni anabi ọlọ́run o gbogbo nǹkan ní ká fi jọ anabi sallallahu alayhi wa sallam anabi wífẹ̀ fún yà ńlá wa pé ó wù mí bẹ́ẹ̀ bọ́lọ̀ ń bá tó bẹ́ẹ̀ àmọ́ ọlọ́run ò tó bẹ́ẹ̀ Aisha tún gbé ayíǹtẹ́ fi kẹ́kọ̀ọ́ nu o òyìn wọn wá gbẹngbà anabi ti wí ọ ti wá sẹbẹ anabi ọlọ́run anabi wa kú Aisha ń bẹ láyé fún àìmọye ọdún radiyallahu ta'ala anha àmẹlẹ yìí làwọn afáàfin mú lẹ́rìí pé kọ́kọ́ obìnrin ọwẹ́ ìyàwó rẹ̀ ọ̀dà bọ́ba lẹ́kọ̀ọ́ rẹ̀ inú àwọn tó ṣe kínni tó ní ẹ̀tọ́ sí pé bá a ti palẹ̀ mọ́ òkú tí wọ́n kọ́kọ́ lẹ́tọ̀ọ́ sí lára wọn làwọn afáàmọ ní wawasiyul mayyiti nínú àfikúnnù òun ni pé máa ṣẹlẹ̀ ńgbà míì tó kú náà ó ti sọ kalẹ̀ pé ẹ dákun bọ́lọ̀ ń bá lọ́jọ́ yá o lamọ̀yìn ni ẹjọ́ wẹ̀ wọ́n ẹ dákun ẹjọ́ agbárin yé torí pé gbogbo ẹni ó lẹ́tọ̀ọ́ pé ó jẹ́ bàbá àwọn ni ó jẹ́ ìyá àwọn ni ó lẹ́tọ̀ọ́ sẹ́mi rẹ̀ ju rẹ̀ lọ òun ló sì kọ́kọ́ sọ pé lamọ̀yìn mo fi ó rí àṣírí mi bẹ́ẹ̀yàn bá ti lè sọ kalẹ̀ bẹ́ẹ̀ pé lamọ̀yìn ni kọ́ wẹ̀ wọ́n kọ́dà àwọn àfa ni kó tó kan mọ̀lẹ́bí kan òun lọ́kọ́ kan torí pé ni ọ́ lára ẹ̀ náà ló ti ní ẹni báyìí ni ọmọ ntòun rí tó fi wíwú ẹ̀ yá bọ́ba ṣẹlẹ̀ o lamọ̀yìn ọmọ lamọ̀yìn kódò lè má jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ baba wa Sheikh Al-Albani rahimahullahu ta'ala èmi ka wasiya baba Albani ọlọ́nkọ́ mọ́sá kẹ́ baba tí wọ́n kú ní around year 2000 kò pẹ́ púpọ̀ inú wasiya baba Albani wọ́n bímọ wọ́n bọ́kùnrin wọ́n bọ́bìnrin ìyàwó wọn bẹ wọ́n ní mọ̀lẹ́bí baba Albani kọ síbẹ̀ pé bọ́ba yá o jaari wọ́sọ̀díkì fulan òun ni kọ́ wí àwọn ọ̀rẹ́ àwọn tílé rẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ àwọn táwọn ti ń bára àwọn wọ́n mọ táwọn rí ẹ dákun pa báyìí inú ẹ̀ tọ́nu ẹni òkú bá dá kọ kalẹ̀ òun lọ́kọ́ kan lẹ́yìn ẹ̀ ọkàn àwọn mọ̀lẹ́bí rẹ̀ tọ́kàn gbàngbàngbà gẹ́gẹ́ bí ẹ̀rí taari nínú
hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam tọ́ wọ́n wá ní májẹ̀mú kan bẹ́ẹ̀ ń bí eléyìí gbogbo ẹni tí tó bá jẹ́ obìnrin ká sọ̀tàn tó bá jẹ́ obìnrin ló kú tó kú níbi wíwẹ̀ rẹ̀ obìnrin ní wẹ̀ obìnrin gẹ́gẹ́ bá a ti mọ̀ wọ́n ti ṣàlàyé gbogbo yìí fún wa àmì ìta wà fẹ́ mẹ́nubà lónìí ni pé bó bá débi pé a fẹ́ gbé sí sàárè obìnrin yìí sáyà gbangba lọ sàárè pé wọ́n là wà lálẹ́ tọ́ rẹ̀ o ká yan ibẹ̀ wọn nípa báyìí ni pé ẹ rí i pé lójú ayé anabuwa muhammad sallallahu alaihi wa sallam kódà ńjọ́ tó ọmọ bíbí inú anabi kú ọmọ abilékọ ìyàwó ọ̀gá wa Uthman bin Affan Ummu Kulthum radiyallahu anhuma lójú ayé anabi náà ní Ummu Kulthum kú lójú ayé rẹ̀ ní Ruqayya kú gbogbo àwọn ọmọ rẹ̀ Fatima nìkan lọ́gbẹ̀yìn yẹ radiyallahu anhum ajma'in ọlọ́n kọ́ mọ́sá bá wa kẹ́ anabuwa Muhammad kọ́sá lẹ́kùn kẹ́ fún ẹni ọlọ́run fẹ́ràn jùláyé kọ̀ wá sí àdánwò tí ọ̀fẹ́ fi kàn án ó fi kọ́ àwa lẹ́kọ̀ọ́ ni kọ́lọ́n kọ́ mọ́jà wa rọrùn adéhùn ọ̀rí díẹ̀ tó ti bá wọ́tọ́ sáré gbẹ̀sìn lẹ̀ tí wọ́n ní ọ wá gúnkè wá mú mi ọlọ́run kọ́ ṣàánú wa anabi ọlọ́run ní kúkúrú ńjọ́ tí Ummu Kulthum kú ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ fún wa nínú májẹ̀mú pé ta ni ó lè gbé obìnrin wọ sàárè àwò nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà ní tọ́jọ́kùnrin ọkọ àtàwọn tí ó súnmọ́ májẹ̀mú kan wà ń bẹ tá anabi fi lélẹ̀ la haya fi din a sì gbọ́dọ̀ sọ àyè tìjú ń bí ọ̀rọ̀ Ọlọ́run kò sásà nú ọ̀rọ̀ Ọlọ́run àmọ́ a gbọ́dọ̀ sọ débi anabi yìí sọ dé ẹni tó bá ní sáà ní pẹ̀lú obìnrin rẹ̀ ní alẹ́ àná tí wọ́n sì fẹ́ gbé obìnrin kan wọ sàárè lónìí kò gbọ́dọ̀ tẹ́wọ́ gba obìnrin náà wọ sàárè òfin anabi ni sallallahu alayhi wa sallam naam ọtọ ẹsẹ ohun tí a ma wọn ní kesi pé bóyá nítorí tẹ ni wọn wẹ ní kọ́dà bọ́ wẹ anabuwa muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi tó lẹ́sẹ̀ ńlẹ̀ hadithi yìí ń bẹ nínú sahihil bukhari anas bin malik radiyallahu anhu lọ́gbà wa ó ní shahidtu binta rasulillahi sallallahu alayhi wa sallam ó ní mo wà ń bẹ njọ́ tí wọ́n sin ọmọbìnrin anabi sallallahu alayhi wa sallam. fara'aytu aynayhi tadma'ani an bọ̀ wá bí yíyún ó ní mo wá rí omi ń dà lójú anabi ojú anabi méjèèjì ń dà mí láfi ni ma ṣe wá sí akọ fún yẹn o ma ṣe wá sí akọ fún yẹn bànújẹ́ ò lè bá yẹn retí kọ́ mọ rẹ́rìn àmọ́ ẹ sọ fún ni pé má jọ tayọ báyìí o Anas ibn Malik ni mo rí omi ń dà ní ojú méjèèjì anabi sallallahu alayhi wa sallam wala nabi wa ni wa hal fiikum min ahadin lam yuqari fi layla erinu ngba wọn ṣetán tí wọn ó gbé sínú sàréè anabi yẹn dúró njàre nìkan tí kò súnmọ́ obìnrin rẹ̀ lánàá ẹ̀rí pé anabi náà dá pé báwa náà ti ń dá pé yìí ni ìlànà bá ní kọ́ọ́rí fún kò pé jámà à ń bẹ̀ ń láwọ̀ ọmọ kéwú ẹ̀kọ́ nù àyè kọ̀sásá nù kéwú mẹ́rin bá yasa fún rẹ̀ lókù anabi ní sẹ́ ń bẹ́ nu yẹn ni tí o súnmọ́ obìnrin rẹ̀ lánàá majúmọ́ faqala Abu Talha ní ana ya Rasulallah sallallahu alaihi wa sallam èmi ò ṣe bẹ́ẹ̀ fa anzalaha fi qabriha Abu Talha ọ̀kan anabi kò sí nùrọ̀ anabi àmọ́ ń gbò tí ṣe kpóhùn ní anabi ní ṣé ọ̀dà ìwọ ni o gbé wọnú sàárè rẹ̀ ibẹ̀ làwọn afa àti mẹ́rin pé bẹ́ẹ̀ yẹn ti lè wò ó súnmọ́bìnrin tó kọ́dà bọ́jọ́ kọ́ rẹ̀ bọ́ba ti ṣe kó ṣe ṣáà ní léyìí tí ó jìnnà bí alẹ́ àná láàárọ̀ yìí sì wá ní àbí tilẹ̀ òní ò tí ì sú inú súnà anabi ni pé irú ẹni bí ó gbọ́dọ̀ wọ sàárè pé ẹ gbé obìnrin wa ẹ dákun níbí ẹ má jẹ́ yẹn wá tijú pé èmi ni kí n wá pé téèyàn ọmọ wa sẹ lọ́hùn bí yẹn bá ti mọ̀ bẹ́ẹ̀ bí wọ́n bá ti fẹ́ gbé dénú sàárè ọmọ mìíràn ẹ̀yìn ọ̀sẹ̀ bí ìgbà tó fẹ́ wọ tọ́ílẹ̀tì gbogbo nǹkan wọ̀nyí ò kò burú ńbẹ́nu àdìsí pé ọlẹ́ máa jẹ́wé ọ̀sẹ̀ ọmọ aláàbò mọ́ mi wọn èébú sẹ́rí èyí táwa máa pé oníjójú ó ti ọ láyé wọn ojú tàlìkìyàmà lọ burú bẹ́ẹ̀ bá lóun oníjójú ó ti wọn la èmi ni kí n wá pé kíni kó pé kíni ebe tọ́ rẹ ni anabi ò bu kó ṣeṣe bẹ́ẹ̀
àmọ́ ní òfin ni pé àwọn àfa ṣe tàhílù rẹ̀ tó pọ̀ ìdíta nẹ́bi fi wí bẹ́ẹ̀ àmọ́ àfẹ́ fi yún gbàsíkò ó ti tó ká mọ̀ pé nínú òfin òun nípa nẹ́bi béèrè pé ta ni ò ṣe nǹkan báyìí nínú hadithi kọ́ra ń bẹ nínú Sahih Bukhari hadithu ti ń bẹ nínú kíni Sahih Bukhari tọ́ mo rò pé léyìí òun ká dáa dúró bẹ́ẹ̀ nípa gbígbé bíbu àṣírí ẹni wọn tó lọ ní kúkúrú àwọn ni wọ́n ní ẹ̀tọ́ rẹ̀ àtẹni tí wọ́n bá pè síbẹ̀. ẹ̀kejì nínú ẹ̀tọ́ wọn at-ta'ziya òun náà mo ní arínú hadithu Anas bin Maliki kákí wọn kú ọ̀fọ̀ at-ta'ziya kákí yẹn kú ọ̀fọ̀. ẹ̀rí ilẹ̀ Yorùbá ni pé eléyìí sọ́fọ̀ ẹ̀ ṣe lùpa àwọn baba dàgbà sọ́fọ̀ wa lélẹ́yìí ni ẹ̀ ṣe lùpa ńgbà tí ń bẹ láyé ńgbà tí ẹ mọ̀ pé kì í sọ́fọ̀ gbogbo ẹni ọba kú ò ní Islam lọ́fọ̀ ni kọ́ra bọ́jọ́ ọmọ 100 ọdún kọ́ra bó lé ara fẹ́ra kù ni nínú ẹ̀tọ́ tí wọ́n ní kí wá ṣe pé kéèyàn wá máa lọ kíyàn nítorí pé bàbá rẹ̀ dàgbà àbí nítorí pé ìyá rẹ̀ dàgbà ọwọ́ máa jágbádá congratulations àìlẹ́kọ̀ọ́ ni nínú ṣẹ̀ríà Islam gbígbà téèyàn ń pé ìyá yìí lọ ọyọ ti lọ pẹ́ náà òsínra láyọ̀ òsèǹ tí wọ́n máa kíyàn nù kọ́ bá a mú ká máa lọ kíyàn nù bàbá rẹ̀ kú ya rẹ̀ kú gbá ẹ kú síra dáadáa kọ́ bá sunna nabi mu sallallahu alayhi wa sallam kódà bẹ́ẹ̀ yẹn dàgbà a kí ẹni tí ó fọsẹ̀ pé ẹ kú ara fẹ́ra kù nínú ẹ̀tọ́ tí wọ́n ní lọ́rùn àwa tí a bá ń bá wọn gbélé a bá ń bá wọn gbèlú ni. ẹ̀rí pé nínú hadith anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ta kàkán yìí Anas bin Malik ní ra'aytu aynayhi tadma'ani mo rí omi tí ń dà lójú anabuwa Muhammad sallallahu alayhi wa sallam kódà lílé yìí nìkan kọ́ inú hadithi mi ń jọ tí Ibrahimu ọmọkùnrin kan tá anabi ti ń rò táwọn yẹn ti ń rò pé òun ni ó gbẹ̀yìn anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ọmọ yìí náà tó kú ní kékeré wọn lójú anabi dàmí ń jọ náà kódà anabi wa ń sọ̀rọ̀ ibi ẹ̀kọ́ wà nù gbogbo ẹni tí ó bá wá ṣe wá sí fẹ́ ni ọ̀fọ́ sẹ́yìn tó wí fún un anabi ní innal ayna la tadma wa innal qalba la yahzan wa inna la naqulu illa ma yurdi rabbana wa inna bi firaqika ya Ibrahim la mahzunun anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam anabi lójú wa ń dami kódà èyí tẹ́ rí lójú yìí nìkan kọ́ ọkàn wa bàjẹ́ anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam àmọ́ o la naqulu illa ma yurdi rabbana àmọ́ àní wí nǹkan kan tí ó bí Ọlọ́run nínú sí wa ibi tọrọ wa nù o olórí rẹ ti lọ tòun ti tán àwọn màláíkà bá sì sàmì a sì tán lóòótọ́ èwo ló ní Ọlọ́run la mẹ́ nbẹ́nu àdìsí anabi ni ẹ má ma wí àwọn tí ò dáa ó ṣeéṣe kó ṣe déédéé sáàtà ìjàbátìn àsìkò kan tọ́lọ́hún gbàdúrà òun kan gbà ní olórí òun ti lọ tòun ti tán àkọ́dá fún un mọ́ ojú tiẹ̀ tọ́ akaramakumullah baba ẹ dákun gbogbo àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ báyìí ìmánì gbọ́dọ̀ gbà lẹ́nu mùsùlùmí o àmọ́ at the same time ẹnìkan má ṣe wá sí akọ fún àwọn tó fọṣẹ èyí ṣe yín kí ló dé ẹ gbọ́lọ́ngbọ́ ni àwọn gbọ́lọ́ngbọ́ ẹ bùn wọn sùúrù ni ẹ bó ti jẹ́nu eléyìí arẹ́kọ̀ọ́ rẹ̀ kọ́ nù hadithi anabuwa Muhammad sallallahu alaihi wa sallam èyí tí ó lẹ́tọ̀ọ́ anabi ní àní wíńtí ọlọ́run ó tún wá bínú sí wa léyìí tó ṣe pé kọ̀ọ̀ràn tó ṣẹlẹ̀ yìí bó wí dọ̀tún la mẹ́wàá kọ̀pẹ́ mi ọ́ padà sáré à ń bẹ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sì máa wí náà kò dénú gbogbo ẹnìkan sọ fún mi jọ ní pé ńgbà tá a lọ nínú àwọn àgbàfà wa ńlọrin bíi tí wọ́n ṣaláìsí tí gbogbo èèyàn wá pọ̀ ń bẹ́ nkankan ẹnìkan wá pa kéèsì àwọn ní àhà bàbá yìí bóyá wọ́n gbé mọ́tò kọ́ lóyá wájú títí ẹlòmíì lánàá òró lòsì rẹ̀ lówí o pé lánàá òun mọ̀ pé wọ́n kọjá ládùúgbò ẹnìkan tó gbé wọ́n ti máa ṣe kí nínú
yọ wá débi òkú rẹ̀ yọ ma wá gbéra dálẹ̀ yọ ma ṣe kínní Ọlọ́run ló ma àwọ̀ òtún àníyàn nìkan wo àmọ́ kéèyàn ọmọ dáràn sí rẹ̀ lọ́rùn má sì da sókù náà lọ́rùn ọ̀rọ̀ kọ̀rọ̀ àbíkọ́dà anabi júwe anabi ni wa shakul juyu ma fa sọyamẹrẹ ni la anabi ni wa jahili ni walatmil khudud ma gbára ẹni lójú ma gbára ẹni anabi ni wa jahili ni aw bi da'wal jahili àbí ma sọ̀rọ̀ àyèmàkàn irú àwọn èyí tá a ti wí ni èyí tó jẹ́ ti wá ń bì inú kíní olóore òun kan ti lọ dókítà Ọlọ́run kọ́ yááfi àwọn èèyàn ni mo ti gbọ́ tẹ́nìkan pé wọ́n ń pé ẹ ṣe sùúrù pé irú àmúwò sí wónú ntójú rẹ̀ ọ wálẹ̀ kí lè o tó súnjọ́ náà yóò sì jẹun ẹ ṣeun bàbá yà wọ́n padà gbé ẹ̀rọ ju jẹ́ kíkọ́ tí ẹ lọ ní yọ padà lọ pé wọ́n ní ẹ kò tí fún wọn tí o tètè lọ ẹ fi mílíkì sí àbí fèrè ẹ̀kọ́ gbóná ọ̀tán ó sì ti wà ma yalfidhu min qawlin illa ladayhi wọ́n ti kọ́ tààrọ̀ ìwíkúwí tó wí ni àmúwá kíni wọ́n ti kọ́ ọ̀jẹ̀jọ́ rẹ̀ lálùkìyàmà ẹ̀dàkùn ẹ̀já mọ̀ntẹ́yìn ọba máa wí arábìnrin kan láyé anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní anabi nkọjá lọ wá bá tóbìnrin yìí ń gbéra dálẹ̀ tí ń sunkún lẹ́gbẹ̀ẹ́ sàárè ẹnìkan kú fún un ara ẹ̀kọ́ ta wínú anabi ọmọ bú pé àyèsí ọ aláìmọ̀kánì ọ ní gángan anabi ní isbiri ní sùúrù níta anabi wínú arábìnrin tí wàá jẹ́ kan nù rú àwọn tí ń bẹ láyé lónìí náà yìí kọ́mẹ́ntì tiẹ̀ ń wí fún un bóyá rọ àwọn bàbá wa honourable justice ní ẹlòmíì náà ní wò wọ́n lónìí yọ sọ̀rọ̀ kọ̀rọ̀ sí wọn ń wọ́n wáyà ní màá lọ bẹ̀ wọ́n gẹ́gẹ́ lápẹ́ ìmọ̀gbẹ́ yìí ni arábìnrin wa ilayka anni lákòókò yàn yín anabi ọlọ́run sallallahu alaihi wasallam ẹ̀ẹ́dàkùn bọ́ bá sà wà lẹ́nìkan wí báwọn sí lónìí àwọn ọmọge wo fi lulu àwọn tẹlomi fi ń dẹ́rù balẹ̀ lọ́mọge gàn jẹ́ níjà àwọn èèyàn súnmọ́ abẹ́lẹ́ yóò pè é síbìrì ó wí bẹ́ẹ̀ fún anabi pé ilayka anni dákòókò yàn yín ntí ń jẹ́ bẹ́ẹ̀ nù kéwòn ilayka anni kó lọ́dọ̀ mi yàn yín kódò tó fi kún innaka lam tusab bi musibati sẹ́rù ilé bá bá wọn náà bó ló ti ṣe bí ti ń wí jọ wọn kọtí ẹ̀ gbójú wo anabi sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam anabi bá gbẹ̀yìn dà kódà kò anabi ò wí kẹ́kẹ́ lé anabi rárá gbẹ̀yìn dà ní isman lọ́jẹ̀ àwọn yẹn wá sáré wá bárábìnrin yìí yá ọ mẹ́ni tí onítàní rasulullah sallallahu alayhi wa sallam nbẹdẹ ti wàá ma pé sọhabi yanu sọhabi anabi ni kọjá wọn tó ní inú riwaya kan nu hadithi wọn ni fa asabaha kalmaut ẹ̀rù bíi kíkú ọba yẹn wá sọ̀kalẹ̀ sára rẹ̀ anabi ló ń wí báyìí fún ọlọba gbàgbé gbogbo ń gbára dalẹ̀ sùúrù tí wọn ní o ṣe ọba sáré gba ilé anabi lọ sallallahu alaihi wasallam ẹ̀kọ́ pọ̀ nù àdìsí yìí ibẹ̀ ká ń lọ lónìí ni nínú àdìsí nínú riwaya kan wọn ní falam tajid indahu bawaba ó rò pé wọn bá wọn kan géètì tí wọn ràn jú tẹ́lẹ̀ wọn sùn ó lóun ọbẹ nìkankan lẹ́nu ọ̀nà géètì wọn kàn wọlé lọ bá anabi náà ni ya Rasulallah wọn mọ̀ pé yín nílẹ̀ kan wọn lẹ́yìn lẹ wí báyìí tó ń wí báyìí fún yín sallallahu alayhi wa bil mu'minina ra'ufur rahim bọ́ bá já wa ni bí ọlọ́run tí ọ wá ẹ̀yin ò sí lẹ́kọ̀ọ́ báyìí síbẹ̀ sí rí gbogbo lẹ́yìn nù ntẹ́lómi ọmọ wí nù asọ́mọ yẹyẹ ni ọ́ àwọn olóbi ẹ̀yìn yìí gba àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ anabu Muhammad sallallahu alaihi wasallam kò wí kankan nù ẹ̀ ńgbà wí bẹ́ẹ̀ tán pé òun ọmọ dákun ẹ má bínú kankan anabi tó kọ́ lẹ́kọ̀ọ́ ni anabi ní ọ wá rí fa inna sabra inda sadmatil ula anabi tó kọ́ kéwù sallallahu alaihi wasallam anabi ní ọ wá rí sùúrù gbà tó gbóná òun gbà tí tó gbóná òun tó ń gbé dákun ìṣerú ilé ìbáwọ̀ náà ni ìgbà òun gan ni sùúrù ní ládàá níta anabi nínú sallallahu alaihi wasallam ó tó kọ́ lẹ́kọ̀ọ́ pé tọ́ bó bá dìgbà míì
sùúrù ńgbà tí gbé yẹn ẹlòmíì bọ́ bá sunkún tán tí omi ọ̀ jáde mọ́ tọ́wá rẹ̀ ẹsẹ̀ ń bàbá tọ́wá gba sùúrù akọ anabi ló ní ládàmọ́ asọ́bùrú ẹ̀ńdà sọ́dìmọ̀tì òwúlà ńgbà tó gbóná yẹn anabi ló wí bẹ́ẹ̀ ẹ dákun ẹja kẹ́kọ̀ọ́ ilé yìí ńgbà tí nǹkan gbóná ní sùúrù wúlò àmọ́ sùúrù akọ ńgbà tí orí tó ṣe mọ́tò ọ̀tí ẹ̀rẹ́ yẹn bẹ̀ ọ́ mọ́ èrò àbóhùn tí a ẹsẹ̀ ń bàbá akramakumullah nípa báyìí lórí ọ̀rọ̀ taziya náà ni asọ́dẹ́bi gbogbo eléyìí ọlọ́nkọ́mọ́sá àrọ́ gbogbo àwọn tí èrò eléyìí bá kọ́lọ́n bá kọ́rọ́ wọn lójú nínú ọ̀rọ̀ taziya yìí ká tó wá kó ń bẹ́ẹ̀ a pàkíyèsí àwọn kankan tí mo rí nínú tírà Zadul Ma'ad tí àfa wa àgbà Ibn al-Qayyim al-Jawzi ṣe ọ̀rọ̀ náà pọ̀ àmọ́ rárá mo díẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ ó ní walam yakun min hadihi an yajtami'a lil aza wa yuqra'a lahu al-Qur'an la 'inda qabrihi wala ghayrihi ó ní bẹ́ẹ̀ yẹn bá wà lọ kíyàn ọ̀fọ̀ ẹ má jẹ́ yẹn o tún lọ rú tiẹ̀ ń bí ọ̀fọ̀ lọ́fọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń lọ rú tiẹ̀ níbi ọ̀fọ̀ ọlọ́fọ̀ Ibn Qayyim lára tí yẹn fi lè rú tiẹ̀ àkọ́kọ́ ni pé al-ijtima'u àwa sọbẹ̀ dìbò pàdé àwọn ẹlòmíín rẹ̀ ń ti àga fa ó sì sún wọn wọ́n ń fẹ̀mí sépèlé yín gan owó àga ìgan tiẹ̀ tó lọ́tọ̀ ńgbọ̀ báyà wọn tún náà ẹ̀rí kó ń pa àwọn èèyàn ní àwọn àlejò gbọ́dọ̀ ẹ̀ lọ́ọ́ gba tẹ́ǹtì wá tí wọn ò lówó ẹ̀ gbogbo eléyìí Ibn Qayyim ní èèyàn lè kó tiẹ̀ ń bẹ́ẹ̀ torí pé wọn ṣe bẹ́ẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam kéèyàn ó kíyàn ìṣẹ́jú márùn-ún mẹ́wàá ẹkú sùúrù ẹsẹ̀ nǹkan ẹlòmíì gan wàlá ẹbọ́ mi èèyàn ló kálukú wa ọ fẹ́ sùn bẹ́ẹ̀ lè ti lọ lẹ́yìn dé ó dòkú kalẹ̀ látàárọ̀ kọ́ lọ kọ́ni bí ń pẹ̀lú mi bọ́fọ̀ bá sẹ́yìn ṣe kò ní gébi ọ́ pa ni ọ fẹ́ padà jẹun àmọ́ kò lè máa yanu jẹun ní lójú yín ẹ̀rí ká wá dòkó látàárọ̀ dalẹ́ máa wá kọ̀ bá a mú ẹ dákun bàbá lọ kíyàn ìṣẹ́jú márùn-ún ọ̀pọ̀ ju ìṣẹ́jú mẹ́wàá kéèyàn ó dìde ọ̀sàdúà fẹ́ni ọ lọ ọ̀rọ̀ lójú eléyìí ń lọ bá sunna anabu muhammadu sallallahu alaihi wasallam tọ́ Ibn Qayyim ní ara ń tẹ̀yàn gbọ́dọ̀ dánwò tó bá lọ kíyàn ọ̀fọ̀ kéèyàn wá pé a ti kọ́ àwọn ọmọ kéwú lẹ́yìn Kùránì kan la sọ̀kalẹ̀ ní sàárẹ̀ àwọn bàbá àbí dàlélù mẹ́ta àgbọ̀rọ̀ mọ́ kí àwọn bàbá yìí jẹ́ bẹ́ẹ̀ kódà ẹlòmíì ọmọ sọ pé àyíká kan ń wọ́lọ́mọ ìwọ́ká wà fẹ́ ṣe fún àwọn àgbàlagbà yìí jẹ́ bẹ́ẹ̀ tọ́ ẹ ṣeun alájí arọ́bù ni gbogbo náà ẹ má dáná táwọn bàbá yín wí táwọn èèyàn gbọ́ wọ́n ní ma jókòó náà ni aró tìyàn lóòótọ́ nígbà yẹn bá jókòó tí ò lọ ẹ sáfù oúnjẹ lọ ebi panu baba torí tèèyàn ló sì fi wá akaramakumullah bó ti rí làwọn baba wíwùn bá nàbì ti là á kalẹ̀ nu pé bá ọba ti ń bọ̀ bó ṣe búrẹ́dì ni bọ́sẹ̀ kọ́ àti àkànní ìwọ́lọ́ yẹ ọ̀rà lọ́wọ́ fún wọn anabi ní faqad atahum ma yushghiluhum anabi ní tí ò ní jẹ́ wọn ráyè à ń dáná ló dé bá wọn yìí àwa sọ ọ́ di opposite lónìí àti wíyùn lẹ́ẹ̀kan kò bá a mú kò sí gbogbo òkú lọ́fọ̀ọ́ nù sẹ̀ríà ní àmọ́ yín òkú ọmọ èké òkú galagba ọlọ́run ọ̀sàmọ̀nà wa o kò sẹ́ èmi ọ̀rẹ́ nìkan jẹ́ nìkan dàgbà tó ní wọ́n lọ kó gìbò kọ́ máa lọ àbí nípa báyìí Ibn Qayyim ní lára ń tẹ̀yàn gbọ́dọ̀ náwó tó bá lọ kí àwọn èèyàn ni pé àti kọ́ àwọn ọmọ kéwú lẹ́yìn wọ́n wá sọ Kùránì kan wọ́n wá sọ kínní kan kalẹ̀ Ibn Qayyim ní ọba mu kò sí ẹja kọ́ ṣe wíìrì díkẹ́lẹ́ lérí bàbá ẹ ṣeun bàbá wọ́n ní ọba mu kò bá mu ẹ dákun a padà sọ̀rọ̀ débẹ̀ pé ká tètè palẹ̀ òkú mẹ́ni sunna nabi sallallahu alayhi nínú wajibati nínú responsibilities wọn nù a padà mẹ́nuba pẹ̀lú ògo Ọlọ́run amẹ́rì ti Kùránì yìí Ọlọ́run máa jẹ́ káwọn ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ báwọn èèyàn bá gbọ́rọ̀ Ọlọ́run àwọn ìṣẹ̀lẹ̀ máa pẹ́ lómi lẹ́kọ̀ọ́ baba ẹ̀rí ẹ má nana pàmì ìyàwó tẹ̀ ń wí láti ọdún yìí tí wọ́n gbọ́ ńgbà títa lé ẹ̀rí tí kò wá sọ ìyàwó ọ̀sẹ̀ kan díjọ́ kan
àwọn ẹlòmíín fẹ́ lè fa aago sí nísìnyí bí wọ́n bá ti dé lẹ́yìn aago báyìí oúnjẹ ti tán lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ní máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ bí wọ́n bá tètè gbọ́ tọ́lọ́run nínú tàn kan àlùfáà kan lọ ibì kan kì í ṣe Nàìjíríà ń bì àwọn náà wá kúndùn pé bẹ́yàn bá ti ẹnìkan tí wọ́n fẹ́ fi gba yìí lọ́dọ̀ ẹni wọ́n wá kí ni gbà mo ti káwọn ọmọ kéwú lẹ́yìn Kùránì kan la sọ̀kalẹ̀ wọ́n máa wá ké eléyìí ó ké tiẹ̀ lónìí eléyìí ó ké tiẹ̀ lọ́la nídìí sáré bí a máa bí wọ́n ṣe wọ́n ṣe wọ́n sá ma àfa yìí wá dé wọ́n sì rí pa àfa lòun náà marhaba sẹ́yìn náà ti ṣe tán ti olóhùn náà ti fi òun náà fẹ́ ké ẹ̀yin náà wá bisimilah wọ́n bá mú lọ bí sáré ẹni òun sì fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni àfọ̀n súnà ni adabu kan nù ẹ bá wọn wá Kùránì ẹ bá wọn wá Kùránì bá gbé Kùránì fún wọn bá débi sáré àwọn náà ó sì dúró tì wọ́n ti tẹ́wọ́. أفبنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه ewu lẹ ń ké yìí na Kùránì ni aya yìí nínú sura báyìí lọ wa Suratul Haqqah irú eléyìí la ni ẹ ké irú ewu ni ebi Kùránì àwọn ọ̀fẹ́rù eléyìí àwọn ọ̀fẹ́rù ẹ dàgẹ́ kó mẹ́ gbogbo àwọn tí ń sọ Kùránì odidi kalẹ̀ wọ́n ń ké léyìí náà mẹ́ wọ́n ń ké léyìí náà mẹ́ àwọn jama ní ká túmọ̀ rẹ̀ ẹgbẹ́gi la fa ké gbogbo ẹ̀ lọ́wọ́ anu Kùránì Olúwa ní khuduhu fagulluhu ẹgbàmú dáadáa kò gbọdọ̀ bọ́ thummal jahima salluhu ẹlẹ́ kó jónu iná jahimi èyí ò ní kọ́kọ́ thumma fi silsilatin dharuha 70 dhira'an sẹ́kẹ́sẹ́kẹ́ tó gùn bí ìgbọ̀n 70 ni ẹ fi dé wọn ò jọ ké kọjá bẹ wọn torí wọn bá tún kọjá bẹ yìí níbo tún lé innahu kana la yu'minu billahi láwọn náà òtítọ́ wa àwọn fẹ́ẹ́ rẹ lé àyà Kùránì ni ẹ̀rọ àgbọn ẹnìkan máa bá wa ké Kùránì mọ́ àfẹ́ mọ́ ẹ má fẹ́ bẹ́ẹ̀ àwọn àfáà ti kìlọ̀ tẹ́lẹ̀ làwọn àfáà fi mọ irú àwọn practical examples báyìí ẹ wí fáwọn èèyàn ọgbẹ́ni tó rí rẹ̀ wálé tẹ́lẹ̀ yọ wálé nígbà wọn máa ń ṣe kòdú fagùlù lẹ́gbẹ̀ẹ́ sàárè bàbá rẹ̀ tó sì máa wò wọ́n thummal jahima sallu ń sì bẹ́ẹ̀ nù Kùránì ọlọ́run sàmàdà wa o nínú àkíyèsí tá a gbọ́dọ̀ pè lórí ọ̀rọ̀ ta'ziya náà ni tamyizu ahlil mayyit bilibasin lit-ta'ziyati kal-aswad ẹ̀rí kí bọ́fọ̀ bá ti wá sẹ́ alọ̀ràn sọ dúdú funfun náà máa rán yàn aṣọ funfun tọ̀ kọ́dà bí yẹn bá wà Ankara àtàwọn ẹlẹ́sìn míì ẹ ṣeun bàbá ìmọ̀ ṣẹ̀ṣà sọ kan pé kí wọ́n fi dá àwọn ọlọ́fọ̀ mọ̀ kọ́dà kí wọ́n fi dólópó mọ̀ kọ́ bá mu èyí tó tiẹ̀ burú jù ni pé aṣọ dáadáa aṣọ dúdú tọ́lọ̀ ní àwọn obìnrin rere yóò fi bàṣírí ẹwà wọn tí wọ́n kọ̀rọ̀ sọ́lọ̀ lẹ́nu wọn bá wà sọ ọ̀sàsọ dasọ ọ̀fọ̀ kọ́ bá mu o kéèyàn má tún ma àní èèyàn lè gbé tiẹ̀ níbi kíni níbi ọ̀fọ̀ ọlọ́fọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àwọn afa pé àkíyèsí wa sí kí ọlọ́mọṣà sàmànà wa àwọn nǹkan kéékèèké méjì kan ká pa àkíyèsí wa náà ń gbọ́ pé lẹ́kṣọ̀ yóò tún dá wọn bòmí yóò tún dá wọn bòmí pẹ̀lú ògo Ọlọ́run àwọn yẹn máa béèrè pé ẹni tá a jọ ń gbé àbájọ wà ń bi iṣẹ́ kèfèrí ni kìí ṣe mùsùlùmí èèyàn rẹ̀ sì kú bó o la ṣe ṣe àkíyèún náà bàbá sì kí bó o la kí ìlànà ṣẹ̀ríà ni pé bọ́bá ipá bá ṣe pọ̀ àárín yín dáa àbúrò pé mọ́síláhà kan jáde ńbẹ yóò tún jẹ́ kí ìsìláàmù ó wúru ẹni bẹ́ẹ̀ já kódà tó ń ti pẹ́ sí ọ̀pá wá pọ̀ wọ́n sì tún bá àwọn dárò ńgbà tí àwọn àfààní tajuzu ta'ziyatul káfírí li maslahatin rajiha li maslahatin
karojai islamihi aw daf'i adahu nípa báyìí bẹ́ẹ̀yàn ọba wa kí ẹni tí yẹ ṣe mùsùlùmí aranta wínú stages méjì ní gbogbo fatiwa sọ́dà bí ọ̀dà bàbá wa dàbò là máa ṣe bẹ́ẹ̀yàn ọba wa kí ẹni tí kẹ́ ẹ ṣe mùsùlùmí ntòun fún rẹ̀ lóun ọ̀fẹ́ láyé má bùn ń bò kú àbí ntòun gan fún rẹ̀ tó lóun ọ̀fẹ́ àyíwá débi àwa gá ọlọ́run ó fi wọn sálì jẹ́nà àbí ẹkẹkulu alámẹ́ta fún ẹkẹkulu alámẹ́ta fún ẹ gbogbo àwọn eléyìí kò bá a mú òun gan ọ sínú èrò kulu aláwò láyé àmọ́ kéèyàn ó kí ẹ ní ẹkú rọ́jú o ọlọ́run ó tọ́jú àwọn ọmọ rẹ o kọ́dà ọlọ́run ó jẹ́ yín rẹ ó dá o ìwọ lọ mọ èrò rẹ pẹ̀lú kẹ́yìn rẹ ó dá ni gbogbo yìí ń kò sí ní tó burú mbẹ kò sí ní tí ó burú mbẹ kọ́dà bọ́ jẹ́ pé kèfèrí lòun kèfèrí lẹni tí ó kú náà mẹ́ńbà bíi awla ẹni ó jẹ́ mùsùlùmí tẹ́ ẹjọ́ ń kírun ó sì ní ẹnìkan ní mọ̀lẹ́bí tiẹ̀ tí èyí tí di mùsùlùmí dúró ẹni bẹ́ẹ̀ bá kú kí ọ mọ bó ti ṣe kíni bó ti kí òun náà ni ẹ kú rọ́jú ọlọ́wọ́n jẹ́ yín ọ̀dà ọlọ́wọ́n tọ́jú àwọn ọmọ rẹ̀ gbogbo eléyìí bàbá rẹ̀ ti ń ṣe fatiwa pé kí lọ́kàn yín pẹ̀lú àwọn tí kama sí ìsìlámù gbọ́yé ìsìlámù àwọn afa wọn ni li maslahatin rajiha nínú mọ̀rọ̀kọ́ náà ní ká tó bọ́ sí tọ́pìkì mi nípa ọ̀rọ̀ tanziya alḥadru mina naayi ìmọ̀ polongo òkú nínú tá nàbí ọ̀faramani sallallahu alayhi wa sallam ẹ dákun ibi yìí eléyìí tí ọ wá bá wa mú bí ju tá a pè àkéèsí wa sí ẹ máa kéde rẹ̀ every hour mo lówó rẹ̀ àwọn ìyá wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ ni wọ́n ṣe kínní ẹlòmíràn ní every hour ni wọ́n máa kéde lórí rédíò àbí gbogbo òròyìn tó bá gbé lónìí ẹ máa gbé e àwọn afa lọ́nà kan ló fi lè tọ́ òun ni bí wọ́n bá ṣe pé nítorí kábà pé àwọn èèyàn pé ẹ wá sí pẹ̀ yá yìí ẹ wá kírun sí la ẹ wá sí pẹ̀ bàbá yìí ẹ wá kírun sí la torí pé èyí tó wúlò fóun nu ẹ̀rí gbogbo yìí dẹ́yìn pé jọjọ́ mẹ́jọ jọ mẹ́ta nkankan ni ẹ̀yin àǹfààní tí ń ní o títí ẹ̀ nírun tẹ́ ẹ bá kí sí la lẹ́yìn tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ nínú lànà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam bí yẹn bá láàánú tọ́fẹ́ ṣe fún kú lọ sí sojú kòkòrò pé ẹ dákun mọ́ fẹ́ wá gbàtẹ́ bá kírun sí wọn la èyí ń láàánú gidi o tọ́ba wa jẹ́ pé nítorí ẹ̀ lèyàn fi ní ẹ lọ́ọ́ kéde lórí rédíò ẹ lọ́ọ́ kéde lórí tẹlifíṣàn pé àwọn baba síwọ́sẹ́ o àbí ìyá síwọ́sẹ́ o aago báyìí ni a kì í irun jànáza èyí ń bá a mú púpọ̀ torí pé báwọn èèyàn bá ti pọ̀ sí àmẹ́tọ́lọ́wọ́n gbà pẹ́ rẹ̀ òun làwọn afáàfin máa sojú kòkòrò káwọn èèyàn pọ̀ níbi irun jànáza ọlọ́nkọ́ mọ́sá ṣe àlékún àgbọ́yé ìsìláàmù fún wa jù báyìí lọ. nọ́kítọ̀ ẹlẹ́ẹ̀kẹta muwasatuhum bit-ta'ami wa nahwihi nínú ẹ̀tọ́ àwọn tó kúkú fún òun làwọn baba ti rán wa létí lẹ́ẹ̀kan ká dáná fún wọn nu sunna nabi ni sallallahu alayhi wa sallam kódà ká má wulẹ̀ gbàsíkò púpọ̀ àwọn baba ti rán wa létí rẹ̀ a sì ti ka hadithi ni lẹ́ẹ̀kan anabi ló wí nígbà tí Jaafaru kú nípa báyìí èyí tó dáa tó kàn nílé tó bá lànà Ọlọ́run àti tànàbì mu òun ni pé èyí tí wọ́n fi lọ́ọ́ jókòó tó máa jẹun sí wọn lọ́rùn ìwọ ni ó gbóúnjẹ lọ́wọ́ báwọn náà bá ti rí bẹ́ẹ̀ bébẹ́ ilẹ̀ àbábá kínní ti dé ló gbóúnjẹ àwọn náà ò ní palẹ̀ wọn ò ní bùkátà wọn máa wá rò tí wọ́n dáná wọ́n lẹ́yìn tẹ́ ń jòkó àbí báraji arọ́bùdé yìí tẹ́ ń jòkó náà lẹ́yìn kójú òfin wọn àmọ́ ń gbà rí pé bí àfa kínní ti dé ó gbé búrẹ́dì lọ́wọ́ àfa gbé júùsì lọ́wọ́ àfa gbé nǹkankan lọ́wọ́ àwọn náà ò ní dáná ó sì bá sunna nabi mu bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ẹ dákun nínú lànà nabi ni o sallallahu alayhi wa sallam pé ẹni òkú bá kú fún la máa dáná fún gbogbo ntẹ̀yìn bá lágbára òmu lọ́wọ́ kí ọlọ́ fún wa tọ́ ọmọ ẹ lówó tọ́ abufaisi ni wọn ní eléyìí ṣe kí látọ̀ máa gbóúnjẹ lọ́wọ́ fún àwọn kìíní mílíọ̀nù àlọ́mọ rẹ̀ kọ́ bá a mú ani nínú lànà tà nẹ́bùà Muhammad sallallahu alaihi wasallam
ọ̀fọ̀lọ̀fọ̀ jẹ́ kódà mo wá kẹ́kọ̀ọ́ kan lẹ̀ Yorùbá ń bì í wọ́n ní njọ́ tí bọ́yá ìyá àbí bàbá wọn ìrántí mọ́ tí wọ́n ṣaláìsí wọ́n ní tí bàbá yìí ń wí bẹ́ẹ̀ yẹn bá ti jókòó tó fẹ́ máa pẹ́ dépò ẹ̀ máa tẹ́tẹ́ jẹ́ máa dẹnu àmàlà kalẹ̀ bàbá yìí sì máa fún yàn ló ń jẹ tẹ́lẹ̀ wọ́n máa lọ́lọ́ rẹ̀ àmúni àyẹ̀wò àà òun ò lè ṣòfò nǹkan méjì o òun ò ní lùsì yá òun kò tún lùsì oúnjẹ àtọwọ́ òun ẹsẹ̀ wọn ti kí wọn ẹ máa lọ wàláhì wọn ni ti ń wí nù yà ẹ dákun òfò méjì ò lè ṣèwọ́n lẹ́ẹ̀kan náà ní èsì nu gbẹ tí máa ń gbọ́ ọmọ rẹ̀ lówó lọ́gbọ́ ìsìláàmù yé ọlọ́run ó ṣe amọ̀nà wa tọ́ lórígun tá a wá dé yìí àwọn ọ̀rọ̀ kan mo rò pé òun làwọn tí a máa ń pẹ́ sọ lẹ́ẹ̀kan pé ká yà lọ bẹ̀ pé kódà àwọn ará wọn tí ó pé ń bẹ nínú àdìsí bíi ànábì ti jẹ kàwáyé sọlọlọ èyí ń gán tí a kọ́kọ́ bí ọ̀rọ̀ nìwó ọkà ní gbòòrò Madina dókítà ẹlẹ́sìn ọdún mélòó lẹ gbé Madina táwọn kà fún yín rí kò sí ọkà ní Madina àwọn baba gan ní ẹ̀rí sí i yín ọmọ bí ànábì jẹ kàwáyé tọ́ lọ́wọ́ sànù wa àmọ́ ẹ dákun mo rò pé ntí ọkàn kan wá ń bì ní pé ntọ́ bá fẹ́ múru ju wa kásálàyé rẹ̀ ẹni tí ọba rí àdìsí sẹ́ríkọ́ yàtọ̀ fẹ́ni tí ń sọ̀rọ̀ fẹ́nu ó ṣeéṣe bọ́yá àdìsí ni nǹkan kan wá sápamọ́ ń bẹ̀ fúnru ẹni bẹ́ẹ̀ ìjókòó yìí wá ṣetán láti ṣe àlàyé ká tẹ́ pẹpẹ rẹ̀ pé bó ti rí ni báwọn àfáà ti ṣe níwájú àwọn kan ka ọ̀rọ̀ àwọn àfáà ni ẹ̀rí hadithi yìí hadithi náà ń bẹ nínú Sunan Abi Daud mo rò pa nígbàsíkò púpọ̀ tá a bá kàkà tọ̀ wọ́n ní akhbarana Asim ibn Kulayb an abihi an rajulin min al-ansar قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة ẹni ó gbà hadithi wa ni àwa àtànẹ́bí jáde ńjọ́ kan a lọ sin òkú kan fi janazatin a lọ sin òkú kan. فرأيت رسول الله صلى الله عليه وسلم وهو على القبر يوصي الحافرة أوسع من قبل رجله أوسع من قبل رأسه. ó ní kọ́dọ̀ òun wà ń bẹ́ẹ̀ ńgbà táwọn wà ń bi táwọn ti lọ sin òkú yìí òun rí tànẹ́bí ń sọ fáwọn tí ń gbẹ́ sáré pé ẹgbẹ́ sí lọ́nà bí ẹsẹ̀ rẹ̀ yìí ẹ má jẹ́ ó fún un ẹgbẹ́ sí lọ́nà bí orí rẹ̀ yìí ẹ má jẹ́ ó fún un ìyẹn nígbà nẹ́bí gbogbo ẹni ọba jẹ́ bí ìmáàmù àbí nǹkan kan ẹ̀kọ́ nù kéèyàn ó rí ntí wọ́n ń gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ sáré lónìí ọlọ́run ọ̀sánú ni ẹ̀ tẹ̀sẹ̀ tuntun gbẹ́ ni anabi máa ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ń bẹ nù àdìsí bẹ́ẹ̀ tọ́yì falamma raja'a falamma ńgbà tá anabi darí falamma ńgbà tá anabi ṣe kíni tó darí bí ti ń bẹ nù àdìsí wọn o istaqbalahu da'i imra'atin ńgbà tá anabi ń darí tó darí kòmbi tó ti lọ sin òkú istaqbalahu ẹnìkan wá pàdé anabi nígbà tí ń darí ó ti kó mbẹ ẹnìkan wá ṣe kíni ọwọ da'i imra'atin obìnrin kan lọ́rùn ẹni náà obìnrin kan lọ́rùn ẹni náà kí lọ́rùn sí faja'a waji'a bit-ta'am ó ní ìyá alámọ̀yìn ọmọ alámọ̀yìn ní ìwà Nabi sallallahu alayhi wa sallam ó sì wù òun dáná òun fẹ́ kó jẹ sallallahu alayhi wa sallam bó ti wà nù hadithi nù. anabi wa Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ bá kasira anabi dáadáa nínú tá anabi fi yàtọ̀ sọ́pọ̀lọpọ̀ ẹ̀dá kò sí ẹni tá anabi ẹ̀dá lóhùn sallallahu alayhi wa sallam òun ni wọ́n fi kọ́ pé ní fakana tumsiku biyadihi al-ama wọn làwọn ò rí anabi ńgbà míì ẹnìkan òun àtẹnìkan wọn jókòó ni wọn dùn bí kan wọn máa sọ̀rọ̀ kìí ṣe kọ̀rọ̀ o àwọn wàá wò pé bóyá kan náà àwọn ẹ̀yà ńlá wa kan àbí sọ abẹ́ ńlá ńlá kan ni báwọn bá súnmọ́ bẹ́ẹ̀ làwọn ò rí pé inú àwọn ẹrú Mẹdínà lónìí wà anabi mọ lọ́rọ̀ tí mo fẹ́ bọ́ sọ ìsìnfẹ́ in kámẹ́rà àbí báwọn èbó tí ma wí nù
pé ẹrú ọ̀sọ̀ fún anabi kí mo fẹ́ rí ọ in camera pé nfẹ́kẹ́ ni ẹ̀kan ọgbọ́n tí ń wí mo ní béèrè wọ́n ní yọ wàá dúró lọ́pọ̀lọpọ̀ wákàtí ẹrú ìwà anabi nù sallallahu alaihi wasallam ní òjò jọjú pé obìnrin yìí máa ọmọ ìjọ rẹ̀ lójú wọ́n dáná ọlá anabi ọwọ́ ajẹun ọmọ ìpá anabi ò ní kọ́ sallallahu alaihi wasallam gbogbo èèyàn la anabi fẹ́ máa dùnnú tí ẹ bá ti ṣe pé nǹkan èèwọ̀ ni ó pe anabi sí ẹ sì padà rí bí náà nípa báyìí hadithi yìí ní anabi fọwọ́dọ̀ ayádáwò anabi bá ọdẹbi tí wọ́n ti jẹun ó bu oúnjẹ thumma wada'a al-qawma fa akalu àwọn èèyàn náà tí wọ́n tẹ̀lé anabi wọ́n jẹun fanadara aba'una ẹni tí ń gbàdí fi wá ní àwọn bàbá àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú anabi wọ́n wo anabi pé oúnjẹ òkèlè kan tá anabi ti bù sẹ́nu anabi ó mìn kò sì tú sallallahu alayhi wa sallam bó ti wá nù àdìsí náà ni pé yaluqu luqmatan fi famihi kódà anabi ọ̀jẹ́ bí ìgbà téèyàn ń ti òkèlè sí yìí tó ń ti sọ wọn ò rí ká anabi ó mìn wọn ò sì rí kó segin wọn ò rí kó pọ̀ ńgbọ́ ya anabiwa Muhammad sallallahu alaihi wa sallam ó padà pọ̀ oúnjẹ yìí anabi wa ni nínú mọ̀jísà anabi nù ajidu lahma shatin ukhidhat bi ghayri idhni ahliha mo gbúrò nínú oúnjẹ tẹ́ gbé kalẹ̀ fún mi yìí ewúrẹ́ kan tí omi ọbẹ̀ rẹ̀ ń bẹ nínú ọbẹ̀ yìí gbàṣẹ lọ́dọ̀ ẹni ò ní dẹbi dù sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ajidu lahma shatin ukhidhat bi ghayri idhni ahliha wọn gbàṣẹ lọ́dọ̀ ẹni ò ní tí wọn yẹ dù basari lọ pé ìyá olóúnjẹ ńgbọ́ ńboloji ewúrẹ́ tó pa arábìnrin yìí bá dé lọ́ba kẹjọ ọba rò ó ní ya Rasulullah ó ní mo rán ọmọ ọ̀dọ̀ mi mo ní ọlọ́ba ń ra ewúrẹ́ wa mo sì fún lówó tí e rà á falam yujad ó lóun ò rí mo ní mo sì fẹ́ sàṣejẹ fún anabi lónìí ń ti fi hàn pé obìnrin yìí ti ń retí opportunity pẹ́ ipe kó wọn fi sànẹ́bì ní àlejò sallallahu alaihi wasallam ó nígbà tó wá lóun ò rí òun bá rántí pé àwọn tí ń bẹ lẹ́yìn àdúgbò àwọn ń bì í ẹnìkan lẹ́ran kan tí máa so mọ́lẹ̀ bóyá yóò tà á ó ní mo bá ní ọlọ́ọ̀ba ọmọ yìí lóun ọba ńlé ìyàwó rẹ̀ lòun bá ọ̀rọ̀ obìnrin sóbi ọba ni wí fún un pé òun lòun ní kọ́ mẹ́ràn wá ńgbọ̀ báyà àwọn ọmọ wọn bá mẹ́ràn wá wọn dọ̀bẹ́ dé lọ́rùn ó ń ṣe ọlọ́run rí bẹ́ẹ̀ pé wọn sanwó ẹran yìí sallallahu alaihi wasallam alimami al-Bayhaqi ló fi gba hadithi wa min dalaili an-nubuwwa ó ní bẹ́ẹ̀ yẹn bá ń dá òtún pa anabi ọlọ́run la anabi inú àwọn ẹ̀rí ni pa anabi ọlọ́run ni sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ yẹn bá sì tún níyè méjì pé àbá anabi ni àbá anabi kọ́ nígbà tí wọ́n fi omi ọbẹ̀ kéèyàn ó sì ti rí pé mo gbúrò pé ẹ̀ sanwó ẹran yìí wáhàyí ní jẹ́ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ẹ dákun ibi tá a fẹ́ lò ń bì ní pé ntí ó dá rújú lẹ̀ torí mi gbà pé rújú ni pẹ̀lú ògo ọlọ́run gbogbo ẹni ó rú lójú náà ọlọ́run ó jẹ́ òye bàbá ti wí báwọn afá ti wí ọ̀rọ̀ tiwa kọ́ kọ́dà ń sọnù àwọn tíra táwọn afá ti ṣàlàyé rẹ̀ gbogbo àwọn tó gba hadithi yìí wá látòkè délẹ̀ hadithi yìí ẹnbẹ́nu musnadil imam ahmad ibn al-Jazari nínú jami al-usul ad-Daraqutni nínú sunan abu dauda nínú sunan al-Bayhaqi fi sunan al-kubra wa at-Tahawi fi sharh al-athar gbogbo wọn tí wọ́n gba hadithi yìí wá bí mo ti ké yìí gẹ́lẹ́ ni wọ́n gbà wá ntí ó wá wà ń bẹ́ẹ̀ tírà ẹyọ kan péré tá à ń pè ní mishkatu al-masabih mishkatu ibẹ̀ hadithi yìí arafi kan wà lé ń bẹ̀ arafi kan ṣe kí ni ó lé ń bẹ̀ hadithi ní da'i imra'atin obìnrin kan ó pe anabi wá jẹun ńgbà tí àfa onímìsíkàtì ọkọ tiẹ̀ tó jẹ́ mistake táwọn àfa sọ tí wọ́n fi rin lẹ̀ bẹ́ẹ̀
òun kọ síbẹ̀ pé da'i imra'atihi da'i imra'atihi ìyàwó ẹni ó kú ọ̀ntọ́ wa lé ní àìmọye ọgọ́rùn ọdún làwọn afa àti detect mistake yìí wọ́n sì ti kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ kọ́dà bí yẹn bá fẹ́ ma bí ọwọ́ àkọlọ̀ wo Tuhfatul Ahwazi Sharhu Tirmidhi volume ẹlẹ́kẹrin page 67 ọ̀fọ́sí wẹ́wẹ́ bẹ́ẹ̀ ipe da'i imra'atin wọ́n ní kọ́dà tí a fi mọ̀ ní pé bẹ́ẹ̀ bá lọ wo riwaya Imaamu Ahmad tó ní imra'atin min Qurayshin imra'atin min Qurayshin obìnrin kan tó jẹ́ ara àrùn Qurayshi kìí ṣe ìyàwó ẹni ó kú lọ dáná bá nàbí sallallahu alayhi wa sallam àdìfì yìí clear kọlọ̀nkọjá gbọ́ yé òun ni pé anabi lọ bì kan ó darí ẹnìkan wá pàdé rẹ̀ pé ìwà anabi mo ṣe oúnjẹ kalẹ̀ tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹni ó kú wọn kanra wọn èyí tí ń gbódòdó ọ̀rọ̀ nu tọ́ àwọn jàmbá ní kọ́dà bẹ́ẹ̀ ọ̀jẹ̀ tí ìwò táwọn àbá wí yìí wọ́n bá fi làákà ìwò náà gbá ẹni ọkọ rẹ̀ kú náà ní oṣù mọ́ra yẹn kí gbé ilé rẹ̀ wọ́n ti bá ẹ dákun eléyìí tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ nu àbí òkodoro ọ̀rọ̀ òkodoro ọ̀rọ̀ nu lórí hadithu da'i imra'atin gẹ́gẹ́ bá a ti wí bẹ́ẹ̀ bá fẹ́ wo tafasilu lórí rẹ̀ kọlọ̀ wo Tuhfatu al-Ahwazi tí ń ṣe sharhu alimami Tirmidhi kó wo sharhu Mushkil al-Athar ti alimami Tahawi náà yóò bá gbogbo àlàyé yìí bẹ́ẹ̀ pé àfa òní mishkati nìkan nínú àìmọye àwọn tó gba hadithi yìí wá òun ló ṣe mistake nínú tí ẹ kọ́ wa ẹ̀yin bàbá wa nínú ma hadithi kí ni wọ́n ń pèrò hadithi báyìí dókítà ẹlẹ́sìn ó kọ méjì ókì méjì nírú àdìsí tí gbogbo ayé bá ní báyìí là nàbí wí tó ń wá ní báyìí ló wí àwọn àfọwọ́ni imma shadhun wa imma munkarun imma shadhun wa inú kọjẹ́ abnormal àdìsí tó wà abnormal àbí munkarun tá a kọ̀ pé kò rí bẹ́ẹ̀ àti shadhun àbí munkarun nínú àwọn àdìsí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ làwọn àfa kà sí bọ́rọ̀ àdìsí ti rí nu ní kúkúrú gbogbo àwọn tó gba hadithi yìí wá látòkè délẹ̀ lábùdó kínní bẹ́ẹ̀ da'i imra'atin kọ́dà nù musnad Ahmad min Qurayshin tí ń fi hàn pé kọ̀ọ̀kan nǹkan kan nù ẹni ó kú ó sì wà nù sisi anabi sallallahu alaihi wasallam pé gbogbo ẹni ó bá pe anabi máa dá lóhùn sallallahu alaihi wasallam ọlọ́run kọ́ mọ́sá àbáwá sàlékún kẹ́ ọlọ́run àti gẹ́rẹ́ fún anabi wa Muhammad sallallahu alaihi wasallam kọlọn kọjá wa náà jọ anabi o sallallahu alayhi wa sallam ẹ dákun eléyìí gẹ́gẹ́ bí mo ti wí mo rò pé àlàyé yìí ni ọkàn níbi ká ṣàlàyé ẹ torí ẹni ọba rí da'i imra'atihi lóòótọ́ kíní wọn fẹ́ pé ìyàwó rẹ̀ ní mistake ni àwọn mistake báyìí àìmọye ọgọ́rùn ọdún làwọn afa àti wá ṣe tíra yìí kalẹ̀ ni wọ́n ti ṣàlàyé ìgbà bẹ́yẹn bá kárò eléyìí nínú mishkatu nìkan kọ́mọ̀sì gbọ́ o kọ́lọ̀ wo báyìí kọ́lọ̀ wo báyìí kọ́lọ̀ wo báyìí yọ báyìí ti ń jẹ́ ojúlówó àbókodoro ọ̀rọ̀ hadithi yìí ń bẹ ọlọ́run kọ́mọ̀sì àsàmànà wa o. nínú hadithi yìí kan náà gẹ́gẹ́ bí ìṣe àwọn àfa rí ń bẹ pé arábìnrin yìí sí ànábì ní ẹran tí wọn sanwó lọ́pa ó ní arsaltu ilal baqi' arsaltu ilal baqi torí ká yẹn náà mistake mi tún nù wípé òun rán ọmọ pé kọ́ lọ baqi lọ rẹ̀ ràn wá wọ́n tẹ̀ràn baqi àwọn dókítà Zikrullah ẹ̀yin la bá Madina wọ́n tẹ̀ràn baqi o sàárè ní baqi dọ̀la eléyìí náà torí gbà tẹ́lẹ̀ mi ò tún wá ní kọ́ da sàárè ló ti rà á. Alimami Sheikh al-Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala oniru hadithi yìí méjì ni hadithi Ibn Umar kan bẹ́ẹ̀ ń bò mí lórí ọ̀rọ̀ tìjára nípa bísínẹ́sì ni Ibn Umar ní kuntu abi'ul ghanama fil baqi' wa fi riwaya kuntu abi'ul ghanama fin naqi' faqala Ibn Taymiyyah an-naqi'u suqul madina wal baqi'u makbaratuha. النقيع
suqul madina wal baqi'u maqbaratuha. A jẹ́ pé ọmọ tó yẹ kí ó wà lókè ló ṣèèṣì bọ́ sísàlẹ̀ lọ́dọ̀ òǹtẹ̀ lọ́wọ́ á di mọ́lọ́rẹ́rán bàkín ọlọ́njẹ́ wa ni ó sojú àwọn ẹ̀gbọ́n wa Mẹdínà ń wọ́n tẹ ẹran bàkín dọ́là bí ẹ bá dé bàkín tó lóun fẹ́ ẹran wọ́n rò pé rẹ̀ dàrú ni ẹran yà yín tí èsì sàwọn tí mọ tí èsì Nàìjíríà gbọ́ àbọ̀fẹ́ wù gẹ́yìn ọlọ́run kọ́ mọ́ṣẹ́ àsàmọ̀nà wa o nípa báyìí gbélé ti jẹ́nu pọ̀rọ̀ hadithi yìí tí ń bẹ nù Sunan Abi Daud àtàlàyé lórí ẹ̀ tọ́ ẹlẹ́ẹ̀kẹrin nínú ẹ̀tọ́ wọn òun ni i'ta'uhum furudihim nínú ẹ̀tọ́ táwọn tó kù fílẹ̀ ni pé nǹkan tẹ́ni wọ́n fílẹ̀ àwọn wọn ni ó kéré ni ọ̀pọ̀ ni nínú tí Islam fi yàtọ̀ fún gbogbo òfin àtẹ̀sìn nínú òfin àwọn olóyìnbó ẹ bá àwọn bàbá wa jọ́sísì wọ́n yà á fi wà kárára sọ eléyìí àwọn ni wọ́n pé èèyàn kú intestate wọ́n ní died intestate ó kú láì mẹ́ni ó ní nǹkan rẹ̀ nínú common law bí wọ́n bá lè yẹn kú intestate ìtumọ̀ ẹ̀ ni pé eléyìí sì lọ àmẹ́ni tó ní ogún rẹ̀ àwọn bàbá wa honourable justice Hanbali mo kàwé wọn tí wọ́n pè ní the practice of Muslim family law in Nigeria wọ́n wá sọ bẹ́ẹ̀ pé ní a Muslim does not die intestate they never àwọn bàbá náà fi never kún àwọn adájọ́ nù wọ́n ní lọ́dọ̀ ẹ̀yin èbó ni èèyàn ti lè kú intestate ẹ̀rí inú Ìsìlámù ẹnìkan kú intestate níbo lẹ́yìn fi Suratu Nisa yìí Ọlọ́run ti pín ntòǹkàlùkù ni kí wọ́n kàn lọ tán káwọn tó ní ọgbà nǹkan wọn ni nbẹ́nu Suratu Nisa yìí bẹ́ẹ̀ nbẹ́nu wí àwọn honourable justice Hanbali bẹ́ẹ̀ pé a Muslim does not die intestate kò sí ti ń jẹ́ intestate inú òfin ti Ìsìlámù ẹ̀yin ni pé torí táwọn ń gbà lérò ńlú òyìnbó ni pé ìwọ lọ kọ wíìlì kalẹ̀ pé mo ti fẹ́ kẹ́ pín kínní yìí ni ẹni tó bá ti wá kú tí ó fi wíìlì kalẹ̀ nínú òfin kọ́dà nínú òfin Nàìjíríà náà torí òfin èbó náà là ń lò àwọn gbà pé bẹ́ẹ̀ ọba ti lè kọ wíìlì kalẹ̀ tó bá fi lọ bẹ́ẹ̀ òfin ni ọba pín ó ti ju dúkìá rẹ̀ lẹ̀ fún òfin nù òfin wa pín bó ti wù àmọ́ àwọn justice àwọn baba ọjọ́ Hanbali àtàwọn míì wọ́n já mọ̀ pé òfin ni ó gbọ́dọ̀ kan mùsùlùmí kí ló kan mùsùlùmí bẹ́ẹ̀ Suratu Nisa yìí ń bẹ ní ẹni ó ní ìdajì ẹni ó ní ìdá mẹ́rin ẹni ó ní ìdá mẹ́jọ ẹni ó ní ìdá mẹ́fà gbogbo ẹ̀ lọ́lọ́run ti pín. Allahu Akbar àwọn baba ní kéèyàn wá kọ wíìlì bá já lónìí nǹkan báyìí Ọlọ́run kọ́ mọ́sá àsàmọ̀nà wa àwọn kan kọ́ bẹ́ẹ̀ o inú ogún ìyá àwọn ajá lónìí nǹkan báyìí bẹ́ẹ̀ bá kọrú wíìlì bẹ́ẹ̀ lọ́jẹ́ mùsùlùmí àwọn baba ní ẹ fà ya mùsùlùmí yìí kọ wíìlì ibi tá à ń lọ nù ẹ dákun inú ẹ̀tọ́ táwọn tí ẹni ó kú fi kalẹ̀ ni pé ẹ̀tọ́ wọn tí Ọlọ́run pín fún wọn ká fún wọn bóyá àsìkò mi ọ̀ wá tí the Right Path Foundation àbí Hadha Bayanu Linnas mo rò kọ́ yẹ kí tọ́píìkì ni ó dá dúró káwọ́ kàn rí lónìí pé ẹ̀tọ́ wọn ò ẹ̀ fún wọn àmọ́ ta ń lẹ̀ tọ́ ńgbò lèyàn tó tọ́sẹ̀ tọ́ mo rò kọ́ yẹ kí tọ́píìkì kan gédégbé ni tí ó gba àsìkò àmì mi ó kàn pé àwọn àkíyèsí kọ̀ọ̀kan nínú tí ń ṣẹlẹ̀ láwùjọ lápèjúwe a ti sọ nísìnyí ní mùsùlùmí kọ wíìlì tọ́ bí mùsùlùmí ó bá wa kọ wíìlì nírú ìlú tá à ń gbé yìí ṣé bọ́ bá kú tán òfin ò ní pé àfa àwọn ní pé sùlùtù súnmúnú ẹ bá yẹ kógun rẹ̀ wá kóòtù ká pín ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti fààyè rẹ̀ lẹ̀ fòfin nígbèsè ayé tá à ń gbé lónìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí níbí ẹ bá jòkó tẹ ẹ pín súnmúnú ẹ pín súdúsù bọ́mọ kan bá yarí tó gbé yín lọ kóòtù wọn da gbogbo ń tẹ pín nìrú nítorí pé bàbá rẹ̀ ti fi foundation rẹ̀ kalẹ̀ nínú ìwé Justice Hanbali náà ń bẹ mbẹ Ọlọ́run kọ́ mọ́ sá kó ṣe dáadáa fún bàbá náà àti gbogbo àwọn bàbá wa wọ̀nyí wọ́n ní ara torí pé àwọn experience yẹ lójoojúmọ́ wọ́n rí cases wọ̀nyí
wọn lára ń tí èèyàn fi lè pilẹ̀ kíjọba sọ pé kí ló kàn wọn pẹ̀lú súnmúnú súdúsù ẹpin tí yín nù ọyá ẹ wá bí dìgì bá ní kọ́sọ́márì wí ni borí òjòrí ni òun ni ẹ wá fi pín wọn ní mùsùlùmí mi lè lé foundation ẹ̀ fún rẹ̀ lọ́nà wo wọn ní wọn ń pe òfin kan ní Nàìjíríà wọn ń pè ní Marriage Act òfin bẹ́yẹn ti ń fẹ́yàwó wọn ń pè kan ní Matrimonial Causes Act òfin bẹ́yẹn bá fẹ́yàwó tá àtàwọn tó tẹ̀lé gbogbo ọmọ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí ọmọ ń tà ń wí yìí tíyàwó rẹ bá kàn pé já lọ rẹ́gísítà máríèjì wa yìí ń kóòtù tọ́ ọ bá dáhùn ó ti sọ pé wọ́n ní kí ni jẹ́ súnmúnú ní jẹ́ súdúsù. ẹ dákun ọ̀rọ̀ yìí ṣe pàtàkì púpọ̀ gbogbo ẹni ọba tíyàwó ti tán ẹlòmíì olóhùn lajú àbí ìlú èbó la ti fẹ́ra wa kọ́dà ẹlòmíì lè gbélé ibo là ń gbé ńgbà tá a fẹ́ra wa kò sí sẹ̀ríà ń bẹ tọ́ba ti tán tọ́ lọ ṣe court marriage tọ́ ẹ married through Marriage Act bọ́ ọba ti lọ tán táwọn àfa ìmáàmù pín kínní kan ọmọ kan gbẹ̀yìn rẹ lọ kóòtù ni òun sì da gbogbo ẹ̀rú kọ́dà ní ọba ni wọ́n má dàrú wọn ó mu òfin ó mu torí pé wọ́n sọ fún wọn pé ẹni ọ lọ yìí ńgbà tí ó fẹ́ yàwó kọ̀ wá mọ́sálásí o orí Kùránì ńlẹ̀ o Marriage Act ni wọ́n fi rẹ́gísítà ìyàwó wọn torí náà Marriage Act àti Matrimonial Causes Act àwọn ni wọ́n dá sí ńgbà tí o ti lè kọ wíìlì kalẹ̀ ń intestate inú order intestate àwọn làwọn pín bí bá ibòfin tàwọn bá ti wí ẹ dákun inú tá a fẹ́ pa kéèsì nù ọ̀làjú lẹ lómi ò pè é of recent nínú àwọn colleagues mi tó jẹ́ practicing lawyers ó wá sọ àwọn cases kan fún mi pé ẹ dákun ẹ máa sọ wọn àti fáwọn èèyàn o n táwọn ń fojú rí kóòtù o ó lóun lọ ṣe kéèsì kan ìyàwó ọkọ àwọn ọmọ mùsùlùmí ni wọn ò gbé ìlú wọn ń gbé ìlú kan Nàìjíríà ọkọ wa kú ńgbà ọkọ sì ti kú wọn lọ bá àwọn àfa àbí sẹríà kóòtù pé ẹ dákun ẹ bá wa pín àwọn tí òfin ilẹ̀ ni wọn bá àwọn tí ń pín dá ń pín súnmúnù tí wọn ń pín súdúsù tí wọn ń pín robo ọmọ kan tí ọ̀tẹ́ lọ́rùn àbíyàwó náà ni ọ̀tẹ́ lọ́rùn pé kíni súnmúnù ni tòun ti ń fojú wo gbó kíní ìkàlẹ̀ bó ṣe lọ pẹjọ́ nù òun lòun wá lọ dìfẹ́ǹdì àwọn tí wọ́n fẹ́ ṣe súnmúnù ó ní ẹgbẹ́ kí ni wọ́n ìfàyàn àwọn kánlẹ̀ ní kóòtù ẹ̀ pé ọgbọ́n àrékèrèké ń bẹ nù lọ kódò lè jẹ́ lọ́ọ̀yà mùsùlùmí náà àmọ́ ìjọ wọn gbà àmọ́ kìlọ̀ fáwọn náà wàláì pé gbogbo ń tẹ́ gbà yìí bẹ́ẹ̀ bá rí pófin ọlọ́run lẹ fẹ́ takò yìí ẹ má lọ bẹ́ẹ̀ o ẹ nà ń tẹ́ gbà tán o gbogbo ọmọ mùsùlùmí ti ń lọ argue case against Kùránì àtàdífì ọ̀ nà ń tọ́ gbà tán o sì ti dantí ò ní tán kalẹ̀ sí rẹ lọ́rùn ẹgbẹ́ kí ló ní lọ́ọ̀yà fi kán àwọn lẹ́yìn ó ní adájọ́ ẹni tí wọ́n ń sọ pé mùsùlùmí ní ńgbà tó wà láyé yìí o ẹ̀rí wà overwhelming pé ìmọ̀ mutí ẹbí wọn ní ìmọ̀ mutí lóòótọ́ ẹbí wọn o ìyàwó mélòó ló ní ó tó mẹ́fà ọ̀sà ka ọgbẹ́ lọ láwọn tó ti gba ìsìlámù lójú tó ti gbófin Kùránì àti súnà lónìí ṣé èyí ń lẹ wá sọ pé ọgbà pé ìsìlámù ni kí wọ́n fi pín kóhun tó wọn bá sí mọ́ ẹni tó ké ńgbà tó nǹkan bẹ láyé gan kò gbà kí ìsìlámù ọ̀ direct affairs wọn adájọ́ bá ní yes it's a fact tó náà ẹ kó súnmùnù yín kó ńlẹ̀ ẹ kó eléyìí ọ̀ faramọ́ súnmùnù yín gbà tó wà láyé ó sì lè máa kírun nígbà tí ń bẹ láyé ó lè máa gbààwẹ̀ àwọn gan látàyè sẹ́rí pé ọlọ́mọdé ọjọ́ pé ń tẹ́ ń lọ bálálìkì àmọ́ wọ́n ti ń wí fún un pé eléyìí ṣe mùsùlùmí gidi of recent lélẹ́yìí hùn gbogbo ọmọ mùsùlùmí àwọn ń sọ gbogbo àwọn tí wọ́n tẹ mọ́ra wọn nù pé àmọ́ rí ń patí kìnnì ó ṣe sí náà tán lẹ́mọ́ ẹ wá.